tó dẹrú. Ọmọ aláṣọ tó ń wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Yorùbá orílẹ̀-èdè tá a gbé bí mi o, ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin. Iwájú ló yẹ kó pa ẹ̀bì tí ire sí o, ṣùgbọ́n lẹ́yìn la ń jẹ lọ Yorùbá. Ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Lọ́sàn òfúnra ó já síná, agbọ́n òfúnra kò lóyìn, ọ̀bọ òfúnra kò dènìyàn. Yorùbá ìfúnra màlógún àgbà o. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Káyọ̀nù síra wa lóhùn ló tọ́. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Àìrìnpọ̀ a máa jọmọjò níyàwó. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ọmọ ìyá kan náà ṣá ní gbogbo wa. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Àgbà tí òbínú lọmọ rẹ̀ ń pọ̀ jọjọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Bájà Sọ́lá owó bàbá dámì o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ohun tó bá wẹ lẹ́nu gọ́fẹ̀nù rẹ̀ sọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ibi à ń lọ là ń kọjú sí. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá nation o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kó lè já. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Elédùmarè. Bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìnsókè ìrìnsódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní
mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún mo fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Ṣáṣù òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè Massive Global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀talẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye ọmọọba. Torí lóye. Massive Global Concept. Ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. Ǹjẹ́ Massive Global Concept tí mò ń ṣe nìyẹn. Èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí ilé ìwé ìgbàlódé ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Massive Global Concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀ bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́ tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Massive Global Concept ra ilé ralẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ kúlé o ẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn onílé níbi tí mo mọ nípa ìpè tv
káàkiri àgbáńlá ayé. Mo kí yín, mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin olóríire ọmọ Yorùbá yìí pé ẹ kú dédé àsìkò yìí, ẹ kú kó lè dáa. Ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi, tẹ́ ẹ dúró tì mí ní gbogbo ìgbà, mo kí yín. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ nífẹ̀ẹ́ mi náà, tẹ́ ṣáà ń dúró pé jẹ́ kí wo tí díọ̀ tí ẹ fẹ́ sọ, mo kí yín. Gbogbo yín lẹ̀ ń contribute. Mo ní láti appreciate gbogbo yín pátápátá. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àmọ̀ wọ́n pé tọkàntọkàn náà fi bọ́mọ lúkà rìnrìn àjò. Mo appreciate yín. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, mo gbé fún yín, mo sọ pé ẹ ṣeun ṣeun ṣeun. Ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube, mo sọ pé ẹ kú àdúrótì ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Màámi Yẹtí Queen, abiyamọ tòótọ́, abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú àdúrótì ní gbogbo ìgbà, tẹ́ ẹ kì í fi mí lẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ṣe ń mọ́nítọ̀ mi nínú Facebook, lẹ́ ń mọ́nítọ̀ mi ní YouTube, lẹ́ ń mọ́nítọ̀ mi ní TikTok. Ẹ ṣé, mo dúpẹ́. Mo mọ̀ lóore o màámi, mo mọ̀ dáadáa. Ọlọ́run á túbọ̀ máa bá mi kún yín lé. A máa ṣe àpọ́nlé àti ìkẹ́ àti gẹ̀, a máa ṣe fún yín. Kí la kúkú ń sọ? Kí ló wà lẹ́nu wa? Kò sí ní tá à ń sọ. Ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ àti pé ọmọdé, we have to encourage him. Òun lẹ̀ ń ṣe tí ẹ fi ń dúró tì wá. Mo appreciate yín màmá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Prince Adédàmọ́lá Heritage, thank you, God bless you. You are honored, thank you. Òjó Akérèlé gbogbo yín mo kí o. Prince Jamiu Ayọ̀mídé Ayẹni, thank you, God bless you. Ṣèyí Kasaka Bọ́lọ́rẹ́, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, kò sẹ́ni tó yọ ọ́ lẹ̀. Gbogbo ẹ̀yin olóríire pátápátá, ẹ wá bá mi pín ètò yìí dáadáa lénìí. Kò sí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà, ṣùgbọ́n ọ̀rọ̀ tó jáde látẹnu àwọn àgbààgbà kan àti èsì tí olóyè Sunday Ọmọdéyẹmọ tó fọ̀ jáde, òun làwa fẹ́ kẹ́ ẹ mọ̀. Sáwà kúkú ti sọ fún yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wáyé pé ẹni tí Ọlọ́run bá máa lò, àbí kí n sọ pé ẹni tí Ọlọ́run bá gbéga, kò sẹ́ni tó lè jábọ́. Ẹni tí Ọlọ́run fúnra rẹ̀ bá dẹ̀ gbé lọlẹ̀ tó rẹ̀ sílẹ̀, kò tí ì sẹ́ni tó lè gbéga sókè. Olódùmarè nìkan lọ́ba tó gbójú lóhun lágbára. Òun ni the supreme being, gbogbo agbára wà ní kápá ẹ̀. Gbogbo ń tàdé tó bírí ẹ̀ tá à ń pariwo. Tẹ́ẹ̀rí tí màmá sọ̀rọ̀, màmá sòsúkè, màmá pariwo, màmá ké, orí á máa fọ́ mi. Kò sí nǹkan méjì ju pé ìyà ń jẹ ìran Yorùbá. Àdẹ̀fẹ́ kí ìran yìí àfẹ́ kákan wà fi ilẹ̀ bí eléyìí gbogbo ẹ̀ dẹ̀ parun. Ìdí tá a ṣe ń gbéra nìyẹn. Ẹ sáré yá mi ní ìṣẹ́jú kan béléjà kí n fi polongo aṣọ ìfún yín. Gbogbo ilẹ̀ mọ̀ ìpolóyè Sunday Ọmọdéyẹmọ, wọ́n pàdánù ìyá wọn láìpẹ́. Aṣọ tá a máa fi sí ìyá yẹn rèé. Ó wà available, oníkálukú kó búkù fún tiẹ̀. rédíò Yorùbá Nation, ó wà available, òun rèé. This is our transmitter radio. Digital ni, kò síbi tí ò ti ṣiṣẹ́ ní gbogbo àgbáńlá ayé. Òun rèé. Ó ní Bluetooth, ó ní láǹpù, iná wà ńbẹ̀, Bluetooth wà ńbẹ̀, ó ní FM mode, ó ní shortwave mode, ó ní AM mode. Gbogbo ẹ̀ ló wà nínú ẹ̀. O tún lè fi charge fóònù ẹ. Tí fóònù ẹ bá kú, o tún lè lò kó fi charge ẹ̀. O lè fi iná charge ẹ̀, o lè fi solar charge ẹ̀, o tún lo battery. Gbogbo ẹ̀ ló pé pérépéré sínú rédíò yẹn. 35,000 lẹ́yọ̀ kan. Kì í ṣe, ẹ jẹ́ ṣàlàyé fún yín ní ṣókí o, ẹ̀yin tẹ́ ń bínú pé ó ti wọ́n jù. Kì í ṣẹ̀bi wa. Gbogbo yín lẹ mọ̀ tí dọ́là sọ. How much is it in dollar? Wọ́n tà ní $30. Ẹ dẹ̀ mọ̀ pé kì í ṣe bí náà ti ń ṣe, wọ́n lọ ṣe wá láti orílẹ̀-èdè kan ni. Orílẹ̀-èdè yẹn ní kó náírà lọ́bẹ̀ lọ fi rajà ń bẹ̀, dọ́là náà fi ń rajà. Tá a bá dẹ̀ máa change náírà tá a fẹ́ lọ fi rajà, tá a bá máa change ẹ̀ sí dọ́là, gbogbo ilẹ̀ mọ̀ nǹkan tí dọ́là ẹyọ kan sọ. Dọ́là kan as at today is 1,200 plus. So ẹ wá calculate $30 yẹn, òun ló jẹ́ kí fóònù yìí tó fi rédíò wa tó fi wọ́n tó bẹ́ẹ̀ lásìkò yìí. Tó bá jẹ́ pàtí dọ́là wà ní 200 naira, that's $30, that is 6,000 naira péré. Ní tẹ́ máa ra rédíò yóò ju 6,000 naira péré lọ. Ṣùgbọ́n dọ́là tó wọ́n òun ló fà á, kì í ṣe ẹ̀bi àwọn tó tà á. Ẹ má bínú sí wọn. Ìwọ tọ́lọ́run bá kẹ́ rà á fún ọba ìlú ẹ, fún àwọn àgbàlagbà, fún àwọn tó bá yẹ kó lò tí wọn ò mọ fóònù tẹ̀, rà á kó pín fún gbogbo wọn. Àwọn kan fún ọmọ olúkà wọn bá wa fún yàn. Ẹ̀dẹ̀ bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run, màá máa mú testimony wọn wá láìpẹ́ tí wọ́n á dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ rà fún wọn. So ìyẹn jẹ́ bẹ́ẹ̀. Ẹ já kọjá sórí ètò. Ẹ kú lélẹ̀ kan sí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá. Ẹ pín program yìí, mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan fún yín. Ṣé rí kí n tó jíṣẹ́ olóyè Sunday Ọmọdéyẹmọ, ẹ jẹ́ ń sọ tó bí iṣẹ́ yẹn jáde.
ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní kí ni Sunday tún wá, wọ́n ní Sunday Igboho, wọ́n ní lọ jòkó lọ pẹnu ẹ mọ́ lọ sinmi, ṣe bó oní ìyà ń jẹ Yorùbá ni kí ló tún wá sọ pé ìyà ń jẹ Yorùbá fún? ṣe bá ọmọ Yorùbá ti dipò mú, ṣe bá ọmọ Yorùbá ni president, ṣe bá ọmọ Yorùbá ni minister, ṣebí ipò tó dùn jù ṣe bá ti kó gbogbo ẹ̀ fọmọ Yorùbá, kí ló tún jà fún, kí ló pariwo fún? lọ sinmi àdọ̀, jáwọ́ lápọ̀n tí yóò yọ. Eléyìí tó tún ṣe yìí ìwà ìgbéraga ni, ìwà ìkọjá àyè ni. Ẹ̀yin ọmọ Yorùbá táyé bá gbà má fún yín láyè kẹ́ pè wọlé, tẹ́ bá pè mí o, ẹ mọ̀ pé tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ la fi pè yín kẹ́ pè, bóyá nẹ́tíwọ̀kì wa dẹ̀ ni àmọ́, ṣùgbọ́n mi ò ní pẹ́ lórí ètò yìí, màá fẹ́ ká ṣe ní kánmọ́kánmọ́, mo fẹ́ kẹ́ ẹ dá sí, mo fẹ́ kẹ́ ẹ ṣe kí ni, mo fẹ́ kẹ́ ẹ dá sí, torí pé kí ni ṣé ẹ rí Yorùbá ni ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Tẹ́ ẹ bá fi ara balẹ̀, tẹ́ ẹ bá mi ò wá láti praise Sunday, mo máa ń sọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ mi yé, kì í ṣètorí Sunday Igboho ni mo ṣe ń pariwo ìjà òmìnira Yorùbá, kì í ṣètorí Professor Banji Akíntóyè ni mo ṣe ń pariwo ìjà òmìnira Yorùbá, kì í ṣètorí ẹ, kì í dẹ̀ ṣètorí ẹnikẹ́ni, bí kì í ṣètorí ara mi, torí àwọn ọmọ mi àti torí ọ̀la. That is why I keep on telling my people, tí Igboho bá sọ pé lẹ́ni omi ò ṣe Yorùbá nation mọ́, àyè ẹ̀ ló sọ sí. Ọmọlúkà ń tẹ̀síwájú torí ìgbàgbọ́ tèmi ni pé àfi tá a bá gbòmìnira nìkan ni Yorùbá fi lè bọ́ nínú ìgbèkùn. Professor Banji Akíntóyè tó já síwájú fún wa, tó bá sọ pé lẹ́ni omi ò ṣe Yorùbá nation mọ́, Ọmọlúkà ń tẹ̀síwájú torí pé kí ni ìgbàgbọ́ mi ni pé àfi tí a bá bọ́ nínú ìgbèkùn Nàìjíríà tá a wà nù ẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ògo ni fún Ọlọ́run tó sọ pé àti bàbá wa Professor Banji Akíntóyè àti Sunday Igboho Ọmọdéyẹmọ kò sí kankan náà méjèèjì tó bojú wẹ̀yìn, kò sí kankan nínú wọn tó sọ pé kò sí tó jẹ́ Yorùbá nation mọ́. Kàkà bẹ́ẹ̀ ṣe náà sọ pé no going back. Ẹ súnmọ́ bí kẹjẹ ká bára wa sòótọ́. Ẹ̀yin àgbàgbà kan sọ pé kí ni Sunday ń wá? Àwọn bàbá Adébánjọ àǹkó wọ́n ti ní ká fi ọgbọ́n máa ṣe, mi ò ní sọ̀rọ̀. Àtẹ̀yìn tẹ́ ń gbé fóònù tẹ́ ń pe Sunday lẹ́yìn pé ẹ̀ ló Sunday, ṣé kò yẹ kó dẹ̀ step down now? After all, ọmọ wa ló ti ń jẹ president. After all, ọmọ wa ní tibí, ọmọ wa ní tọ̀hún. The question is this, ẹ̀yin èèyàn mi. Ọmọ wa di president, ọmọ wa di chief of army, ó di chief of ọlọ́pàá, ó di chief of custom, ó di minister this, ó di minister that. Mo béèrè lọ́wọ́ gbogbo yín, ó ti múra wẹ́rẹ́wẹ́rẹ́, ó ti ń súnmọ́ oṣù méje mẹ́jọ. Kí ni àyípadà tá a rí ní ilẹ̀ Yorùbá láti ìgbà tí wọ́n ti dà á? Ṣé àwọn ará bí wọn ò wá àtàkì wa mọ́ ní ilẹ̀ Yorùbá? Láti ìgbà tá a ti gbà á, tó a ti di minister for this, chief of this, chief of that, tí a ti da gbogbo ẹ̀, ṣé ìyàn kò jà mọ́ ní ilẹ̀ Yorùbá? Ṣé rí ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ó pọ̀ ju ohun tó yé wa lọ. Yorùbá dẹ̀ sọ wípé ọgbọ́n òpin síbì kan. Bàbá Ògúndé ní àwọn ọlọ́gbọ́n wọn ò takókó omi ṣe tí aṣọ, àwọn òmọ̀ràn kan wọn ò mọyé ìpẹ́ ilẹ̀. Ó dífá fún ọ̀run lọ́jọ́ aṣọ níjọ́ títí kọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmín. Náà ṣe babaláwo mò ń gbìyànjú láti lè sọ díẹ̀ díẹ̀ ni. So kí ni mo ń gbìyànjú láti mú jáde ni wípé kò sẹ́ni tó gbọ́n tán, right, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló jẹ́ pé a mọ n tó right, ṣùgbọ́n torí tá a fẹ́ jẹ kò jẹ́ ká gbọ́n. Ṣé mo fẹ́ béèrè lọ́wọ́ èyí tẹ́ ń wò mí? Either you are watching me for the first time or you are watching me for the second time or you have been following me for long. Mo fẹ́ béèrè question yìí lọ́wọ́ yín. Question yẹn á pé méjì, mo dẹ̀ nídìí kéèyàn kan àbí méjì kan bá mi kọ jáde nínú kọ́mẹ̀ntì. Mo ń béèrè lọ́wọ́, ìbéèrè méjì ni mo fẹ́ béèrè. Ẹ bá mi dáhùn question méjèèjì yẹn nínú comment kọ jáde. Àkọ́kọ́ nínú ẹ̀ ni wípé bí nǹkan ṣe le koko yìí, mo challenge yín,
ǹjẹ́ ẹ lérò pé bí nǹkan ṣe le tí gbogbo ẹ̀ wọ̀n yìí, ǹjẹ́ ẹ lérò pé ó ní àyípadà tíjọba lè ṣe tí gbogbo àfi já wálẹ̀? Ráìsì tó wà ní 70 tó fi lè já sí bí 50 tàbí kó já sí 40, epo tó wà ní 700 tó fi lè já sí 300, gbogbo nǹkan tó ṣàwọ́n, sìmẹ́ǹtì tó ń tà ní 5,200 tó fi lè já sí bí 250, 2,000 àbí 3,000. Ǹjẹ́ ẹ lérò ìpele yìí lè ṣeé ṣe ní Nàìjíríà? Question àkọ́kọ́ nìyẹn. Mo fẹ́ kẹ́ ẹ bá mi dáhùn ẹ̀ nínú comment. Mo fẹ́ rí èèyàn méjì mẹ́ta kó dáhùn comment yẹn fún mi. Do you think it is possible bí gbogbo nǹkan ṣe wọ̀n yìí kí gbogbo ẹ̀ dẹ̀ drop? Do you think it is possible? Question àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn yìí. Ìdí tí mo fi ń béèrè ìbéèrè ẹ pé program ẹ̀ ń tẹ̀ wọ́n mi ní Facebook ẹ ṣe ẹ délé ní gidi inú mi dùn, but ẹ pín, ẹ má jẹ́ kó rí flag, ẹ pín, ẹ ń bẹ́sọ̀ pẹ́ ìṣe ẹ̀ kí comment yìí dẹ̀ máa lọ. Ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bi yín nìyẹn o. Ṣó ṣeé ṣe bí nǹkan ṣe le koko yìí? Ṣó ṣeé ṣe kó padà sílẹ̀? Ara wo níjọba lè dá? Ǹjẹ́ irú ẹ̀ ṣẹlẹ̀ rí ní Nàìjíríà pé nǹkan lọ sókè ó wọ́n ó tún wá padà sísàlẹ̀? Ǹjó ṣeé ṣe? Ǹjó ṣẹlẹ̀ rí? Ǹjó lè ṣeé ṣe? Tí wọ́n bá ń tan ìwọ, èmi mi ò ní tanra mi. Bó o bá ń tàn mí ní tan àbẹ́là, èèyàn méjì akáró wí ní kò lè ṣeé ṣe, kò lè ṣẹlẹ̀. Raymond náà ní kò lè ṣẹlẹ̀, èèyàn méjì ti sọ̀rọ̀. So ṣé ẹ rí ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn? Gbogbo wa la mọ̀ yìí pé ó máa mọ́ nira náà ni. Ìdí ni wípé kì í ṣe pé àwa ń ṣépè. Tí n bá fi ń ṣe bíi pé mò ń ṣépè, ṣe bínú ibẹ̀ náà ni mò ń gbé. Àjọ máa nira fún gbogbo wa náà ni. Ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ ó nira fún wa. À ń ṣàlàyé ọ̀rọ̀ ni. This is just an explanation. Kì í ṣe èpè, kì í ṣe ègún. Because a ti sọ òótọ́ fún gbogbo wa pátápátá pé bó ṣe máa lọ rèé. Kódà bí Tinubu parí bó lọ, bẹ́ẹ̀ lòmíì dé, ẹ tún máa gbàdúrà fún Tinubu pé kò débi ilé. Mbẹ́ ti gbàdúrà fún Buhari. Ìgbà tí Buhari wà ńbẹ̀ ń ké ẹ̀ǹkan, Buhari ti lọ, Tinubu ló wà ńbẹ̀. Ẹ tún ti sọ pé kò rí bẹ́ẹ̀ láyé Buhari. Oríṣiríṣi lógo lẹ̀ ń gbé jáde. Ẹlòmíì ó gbé ṣíìpù sínú omi, ṣíìpù yẹn ṣe bí eré rọra ṣe gẹ́gẹ́rẹ́. Ó ní Tinubu ẹ̀rà. Ó ní wọ́n gbé láti gba Jonathan ẹ̀rà, ó ṣe bí eléyìí. Ó ní gba tirẹ̀ Buhari, ó bẹ́ẹ̀ bí eléyìí. Nígbà tó kúrò nípa Buhari tó wọ Tinubu, wọ́n ti wá dojú ẹ̀dẹ̀ inú oríṣiríṣi ibi. Kí lẹ̀ ń gbìyànjú àti sọ bẹ́ẹ̀ ó yé wa náà? Ẹ sọ pé ìgbà Jonathan ó dáa jù gba Buhari lọ. Ìgbà Buhari ó dáa jù gba Tinubu lọ. Ṣebí ìgbà Tinubu ẹ̀ṣọ́ ọba ìpò yí sínú omi, ó ti dojú dẹnu omi. Ẹ jẹ́ kí Tinubu parí kó lọ. Tá àbá tí ìpín, don't be surprised wípé another person tó bá take over, eléyìí tó bá tún máa yà jáde, ẹ wá surprise pé ẹ wá rí chíìpù yẹn mọ́ rárá, ẹ tẹ̀ rí lórí omi mọ́. Ìyẹn ni kó ti di Titanic. Ẹ má bínú tí bá ṣe òsúkè. Mo ń gba àwọn abẹ́rẹ́ kan ni gbogbo àwọn injection kan ló jẹ́ kí n ṣe òsúkè. Bí mo mu abọ́ omi 10 kò rán. So ẹ̀yin tẹ́ ní kí n mu omi, ẹ má bínú. Mo understand ó ní injection tí mo ń gbà tó jẹ́ kí n ṣe òsúkè yẹn ni. Ara òkú ń ṣòkúta. Ẹ jẹ́ kí Tinubu ṣe kọ́kọ́ lọ. Ẹ tún gbé mi jáde, ẹ wá discover ìgbà. Ṣíìpù tẹ́ ẹ̀ pa á ti wá wọnú omi ẹ̀ rírí mọ́. Bó ṣe mọ́ tó bá yá gan-an, bóyá tí yẹn bá tún ṣe tí mi dé, wọ́n àti ṣíìpù àtomi ẹ̀ ní rí kankan. Kò ní sí kankan tẹ́ máa rí. A gbọ́dọ̀ jẹ́ ká understand. A ní kíkiri ẹ jẹ́ ká tuntun, ẹ jẹ́ ká tún sọ, ẹ jẹ́ ká tún ṣe lọ́nà tó tọ́ tó yẹ. Bẹ́ẹ̀ tún Nàìjíríà yìí kẹ́ẹ̀tún ṣe kọ́mọ̀ rírú ẹ̀ yìí, kẹ́ẹ̀tún ilẹ̀ Yorùbá kó dájú kọ́mọ̀ rírú ẹ̀ yìí. Ìdánilójú wà wípé àwọn tó bá máa jólówó wọn á máa jẹ́ olówó lọ ni. Àkọọ́lẹ̀ Ọlọ́run ni, it is the will of God. Pé káwọn kan jẹ́ ọlọ́rọ̀, káwọn kan dẹ̀ wà tí wọn ò ń ṣe ọlọ́rọ̀, wọn ò dẹ̀ kì í ṣe tálákà. Àwọn kan tún wà tó jẹ́ pé wọ́n á jẹ́ tálákà. Àkọọ́lẹ̀ Ọlọ́run ni. Bá Amẹ́ríkà ṣe wà, wọ́n ní olówó, wọ́n láwọn ọlọ́rọ̀, wọ́n láwọn middle class tí wọ́n ń sọ ọlọ́rọ̀ tí wọ́n dẹ̀ kì í ṣe tálákà.
wọ́n dẹ̀ ní àwọn tálákà bọ́lọ̀ ṣe kọ́ ni. Èmi àtàbúrò mi kan sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ mo ní àwọn tí àwa rí ẹ̀yin tẹ́ bá wà l'Amẹ́ríkà, àwọn tẹ́ ẹ̀ ń wò pé wọ́n jẹ́ òtòṣì tí wọ́n jẹ́ tálákà lọ́hùn-ún, olówó middle class ni wọ́n níbí. No, ẹ mọ̀ náà tí bá parọ́. Because tó bá sọ pé èèyàn tàràkà l'Amẹ́ríkà, ó ṣeé ṣe kó sì ní bíi $50 láàrin ojúmọ́, ó ṣeé ṣe kó sì ní $50 sápò. Ṣé ẹ mọye tí $50 yẹn wọ́ọ̀tì ní Nàìjíríà lónìí? That is about 60,000 naira sápò. Ẹ̀yin náà ń wo l'Amẹ́ríkà pé òtòṣì ní ó lé $50 in a day ló ní tó lè proud of. $50 yẹn in Nigeria money is 60,000, if not more than that. Ibẹ̀ láti rọ́mọ Nàìjíríà in a day tí ò lè proud of 500 naira. Kò lè proud of 500 naira in a single day. Eléyìí tó ní $50 dání l'Amẹ́ríkà, ìdánilójú wà ìparí bí ti jẹun o. Ààrẹ ni fún lóúnjẹ. Wọ́n láwọn agency tó ti lè fún wọn lóúnjẹ. Ló jẹ́ pé tẹ́bí bá pa á lọ́bẹ̀ á jẹun. Wọ́n rẹ́ni tá fún lóúnjẹ tá tọrẹ fún tí ò ní kí ẹ̀. But ní Nàìjíríà tá wà yìí, ibo níjọba pèsè sílẹ̀ pé ìwọ tẹ́bí bá ń pa ò lọ bí kò lọ jẹun. Ìbéèrè àkọ́kọ́ mo bi yín. Ó lọ sókè gangan. Ṣé ẹ gbàgbọ́ pé ó lè padà wálẹ̀ mọ́? Ẹ má jà tanra wa jẹ. Ẹ jẹ́ kí ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ pariwo Sunday àṣejù ẹ pàdé. Ṣèbọn ọmọ yín ti digbá, ìbọn ọmọ yín ti dàwó. Kí ló tún wá? Ẹ má gbọ́. Ìbéèrè kejì ni mo fẹ́ bi yín o. Mo tún fẹ́ kẹ́ ẹ bá mi kọ jáde nínú comment, mo fẹ́ gbọ́. Ìbéèrè kejì yẹn ni wípé tí Tinubu bá parí ìjọba ẹ̀, bóyá Ọlọ́run fún ṣe ó lọ́dún mẹ́jọ, dájì wa ni ó lọ́dún mẹ́jọ. Lẹ́yìn ọdún mẹ́jọ, ibo ni Yorùbá fẹ́ padà sí? Ẹ dáhùn ìbéèrè yẹn, mo fẹ́ mọ̀. Kí wá ní ìjókòó Yorùbá fẹ́ jẹ́ lẹ́yìn ọdún mẹ́jọ tí Tinubu tó bá parí ìjọba ẹ̀ tó bá lọ? Back to Cherry. Mo fẹ́ ẹ bá mi kọ́mẹ̀ntì jáde sẹ́ẹ̀. Kí lè rè wa lẹ́yìn ọdún mẹ́jọ tí Tinubu bá ṣèjọba ẹ̀ lọ́dún mẹ́jọ tó lọ? Kí ni ibo ni Yorùbá fẹ́ padà sí? Ẹ má jẹ́ ká tanra wa jẹ. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, kí ló ṣẹlẹ̀? Ó ti ń jà. Ẹ ti ń jà. Ẹ̀yin tèmi ní TikTok, ẹ bá mi gbé. Kò ní bàjẹ́ fún yín. A gbọ́dọ̀ tanra wa. Ó ní mo ṣe láìkí máa play orin mi yẹn pé òtítọ́ ni máa ń lékè. Òtítọ́ a máa lékè. Dandan ni. Kò sí nǹkan tó nìkan ní fẹ́fẹ́ nìkan ṣe. Kò sẹ́ni tó gbàdúrà ogun, àgbàdúrà wàhálà. Mo máa ń sọ gbogbo ìgbà bí mi ìbá tiẹ̀ jagun rí. Bàbá tèmi jagun. Sójà ni bàbá tèmi, ó jagun. Ó sọ ìtàn fún wa tó ń pè lógun. Bá àti ẹ̀gbà yẹn gan gbọ́ ètà ń wò nínú fíìmù ńkọ́. Ó jọgá tí kò jọgá tó fẹsẹ̀ méjèèjì ti ro. Ogun náà lógun jẹ́. Iná ń pè lógun ẹni tí ò gbé, tí ò sọ, tí ò ṣẹ̀, á tẹ̀ ń bẹ̀. Àṣìta ìbọn lè bá. Wọ́n lè ju bọ́ǹbù kó kú. Ilé tó làálàá tó kọ́ àtòun àtàwọn ọmọ bíi mẹ́ta mẹ́rin gbogbo wọn lè kú lọ́jọ́ kan. Tí wọn ò dẹ̀ ṣẹ̀, tí ò ń ṣàwọn amọ̀ntán pè lógun óyé wa. Àìsàn lè bẹ́ sílẹ̀ nítorí àìráyè jẹun. Wàhálà lè dé sílẹ̀ nítorí àìrógun lò. Many things can happen when we are talking of war. Àmọ́ ìtumọ̀ ẹ̀, and we will never pray for it. But tá a bá sọ pé àfẹ́, ṣé bá a ṣe fẹ́ máa bá lọ náà ní tí ìyá dẹ̀ máa jẹ wá, tí gbogbo wa dẹ̀ máa sunkún on daily basis.
Thank you, my mommy Yeti Queen. You said I should read your comment. Okay, let me have it. Please, ma, can you resend the comment? I will check it immediately. Please, Muti Kojai. My Yeti Queen, please allow me retype first that my comment is immediately. I will talk about it. Thank you. Mami you said I should drink water. Thank you. It don't say me on sort of water. I took an injection to jẹ́ kí n ṣe ikọ́ tó fa òsúkè yẹn. Mo lo injection kan ní ara oṣù òkúta náà. So òun ló fà á tí mo fi àtàárọ̀ mo ti mú mi. Ó ti tó 3 days tó ti ṣe mí báyìí. So ẹ má bínú sí mi, ẹ gbà mí bẹ́ẹ̀. Yeti, there's possibility kí n fún yín láyè kẹ́ sọ̀rọ̀. Nínú TikTok, you know, ẹ má worry, I will bring you in, but when it is time, I will let you know. God will continue to honor you, ma. Tinubu á lò bá ẹ̀ á lọ. Mo ń sọ fún àwọn èèyàn. Àwọn kan ní mo dá máa fẹ́ súnmọ́ sóṣèlú. Kí ló kàn gbẹ̀ lóṣèlú Nàìjíríà? Kébí ò lè pè mí. Bí mo ṣe wà ẹ̀ àkàìmọye ṣẹ́tẹ̀ mi lè ṣe. I don't bloody care. I don't care. Kò sí ẹtí mi lè ṣe ó bá jẹ́ pé kí n jẹun. Bó o ní kí n wá bá ẹ gbálẹ̀ nínú ilé ẹ kó sanwó iṣẹ́ fún mi, I will come and do it. Bí mi bá lè nìkan ṣe máa kéèyàn dání wá. Nítorí bá fún mi máa pín fún wọn àjọṣe. N ṣáà ti mọ̀ pé kàn yọ fún mi máa rí oúnjẹ jẹ. That is my life. I don't have anything to do with any politician. But let me tell you the truth. I will send the link to you. Don't worry, ẹ kàn dúró. Yeti Queen, ẹ ṣáà wà ń bẹ̀. Tí n bá ti send ẹ sí yín, all you need to do is to accept. Agbe yín wá direct, kò ní wàhálà kankan. Don't worry. Ẹ̀yẹn ṣáà máa bá mi lọ. Ó could be like few minutes, I will bring you in. Now, Tinubu, mo ń sọ fún yín ni. Kì í ṣe Tinubu ló máa sọ òun ò fẹ́ ṣe dáadáa. Bọ̀ mo sọ tipẹ́tipẹ́ pé foundation ò dáa. Ìyẹn ló bí ọ̀rọ̀ tí mo fi sọ̀rọ̀ Jésù. Àwọn kan accuse ni wọ́n ní kí má máa sọ bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ gbé Muhammadu tó dá Mùsùlùmí sílẹ̀ kó wá ṣe president Nàìjíríà yìí, kó jókòó kó pera ẹ̀ ní president Nàìjíríà. Níwọ̀n ìgbà tó ti lo constitution tó búra ẹ̀ fún yín, ẹ máa sun ẹkún náà ní Nàìjíríà kò sí yàtọ̀. Bẹ́ẹ̀ gbé Jésù Kristi wá pé òun ni president Nàìjíríà o, kó jókòó sórí àpèrè kó ní constitution yìí ò ló fẹ́ fi ṣèjọba yín, ẹkún kíkorò lẹ́ẹ̀mọ̀ sun, ìlú lé lẹ́ẹ̀mọ̀ pariwo, kì í ṣe èpè. Bọ́dẹ̀ jẹ́ Ọbàtálá, Ọbàtáàṣà, ọba takuntakun, Ọ̀rúnmìlà lẹ́gbẹ́ wá kó wá rúlu Nàìjíríà pẹ̀lú constitution yín, pẹ̀lú bó ṣe rí, pẹ̀lú ìpìlẹ̀. Máa garanti yín pé ẹ lọ wó òkúta tẹ máa fi lé Ọ̀rúnmìlà lọ ni. Pé bó ṣe sọ̀rọ̀ ẹ tó àṣẹ bó ṣe rí rèé. Because kì í ṣàwọn ló sọ pé àwọn ò ṣe dáadáa. Ìpìlẹ̀ là ń tẹnu mọ́. Báwo ni foundation wa ṣe jẹ́? Kí ni foundation Nàìjíríà ń? Kí ló so Hausa àti Igbo àti Yorùbá, kí ló so wá papọ̀? Kí la fi jọra? Kí la fi wà in common? Tàbí lè sọ pé a fẹ́ pera wa lọ́kan. Àti ìbámu àwọn àgbàgbà wa tó sọ pé ìkànnì gbogbo wa. Tẹ́yìn bá ń sọ bẹ́ẹ̀, ẹ̀ ń sọ lápò ara yín ni. Torí àwọn ọmọ Fúlàní mọ̀ pa kìí ṣe kan. Ọmọ Ìgbò mọ̀ pa kìí ṣe kan. Yorùbá dẹ̀ mọ̀ pa kìí ṣe kan. Kí ló dé tẹ́fẹ́ máa tọ̀ wá? Ẹ lè tọ̀ wá. Ẹ lè dà wá. Torí pé kí ni we are wise. Ọdún inú gan mọ̀ pa kìí ṣe kan. Báwọn ọmọ àbókí, àwọn Haúsá Fúlàní tó bá ń kọjá, bóyá àwọn tó lu bàtà tó bá yàn sí ẹ̀ bàtà tó bá ń kọjá, tó bá béèrè lọ́wọ́ àwọn ọmọ pé tó bá rábọ̀, ó dá wọn mọ̀. Aláwọn ọmọ Málàní, àwọn àbókí kan rèé, wọ́n mọ̀ wọ́n, ọmọ kékeré tó jọ ọmọ Yorùbá, ó lè distinguish, ó lè mọ ara ẹ̀ identify pé Yorùbá lè mi,
àwọn mọ́là lélẹ́yìí àwọn wo ni wọ́n pè mọ́là àwọn Fúlàní àwọn Haúsá àmọ́ páà kì í ṣe kan kí ló dé tẹ̀ ń tàn wá jẹ ẹ̀yin àgbààgbà kan wá kóra jọ náà ẹ wá pariwo pé Sunday ó kọjá yìí ẹ pé kó drop ọ̀rọ̀ Yorùbá nation ẹ̀yin ọmọ Yorùbá máa jíṣẹ́ fún yín ìtì Sunday Igboho fi dá gbogbo wọn lóhùn ọmọ akin adùnbárì máa jìyà máa sọ fún yín sẹ Tinubu á ṣe alọ he can only spend 8 years kò lè lé ọjọ́ kan tá lò mẹ ẹ gbọ́ kò lè lé ọjọ́ kan kò sí circumstance tó lè mú kó lé ọjọ́ kan lọ́dún mẹ́jọ it's minimum of 8 years ló lè lò tó bá lórí ọ̀fẹ́ tó bá di pé any incident ṣẹlẹ̀ tí wọn ò rí president míì tán lè gbé wọbẹ̀ constitutionally wọn á gbé àwọn interim dìde tó máa head the country yẹn fún ọjọ́ kan tàbọ̀jọ́ méjì kan tó gbé president míì dé. ẹ má jà kanra wa jẹ lẹ́yìn ọdún mẹ́jọ dáàdi wa Tinubu ń kọ́ kí ló wá kù a tún máa wò náà a tún padà sí square one. mo dẹ̀ sọ kíní kan fún gbogbo yín Yorùbá a sì lójú àánú bí Yorùbá ṣe ń ṣe lọ yìí ẹ rí i pé bí Yorùbá ṣe ń gbìyànjú àti ṣe wọ́n try àti balance equation yẹn Yorùbá láwọn ní president wọ́n láwọn nọ́ọ̀tì ní vice president Yorùbá takú pé Senate president must go straight to the east and don't forget nígbà tí Buhari tó ṣe president Senate president was also from the north Fúlàní làwọn méjèèjì o Senate president from the north Fúlàní jọ làwọn méjèèjì. In the history of Nigeria láti 1999 to date ọmọ Yorùbá kò tí ì ṣe Senate president rí o a ti agree a lè sọ pé kí Senate Nigerian president kó wá láti ilẹ̀ Yorùbá kí Senate president kó tún wá láti ilẹ̀ Yorùbá but àwọn Fúlàní wà ní. Buhari was the president. He's a Fulani man. Ahmed Lawan was the Senate president, a Fulani man. Buratai, chief of army staff, a Fulani man. Tanko Alumakura, Fulani man, chief justice of the federation. Chief justice of the federation. Minister for Justice and Aviation, Chika Malami, is a Fulani man. Minister of Finance, Fulani man, àbí woman. But need àti tọ́ra wa jẹ, àwa gbogbo wa la mọ̀ yìí pé kọ́ńtì kò ń ṣe kan. Yorùbá ń ṣe lọ́sẹ̀ yìí. Ń gbọ́ bá parí, a ká kúrò lójú wa, another person will take over. A tún máa wò tó. But the question is this, fẹ́yìn ọmọ Yorùbá tẹ̀ ń wo fídíò yìí. Àwọn ọmọ Yorùbá tí wọ́n appoint into positions, how positive are they affecting our life in Yorùbá land? Kí ni ipa tí wọ́n ń kó láti rí wípé a rí ipa wọn pọ́mọ Yorùbá láwọn lásìkò táwọn jẹ president táwọn ń rule ní Nàìjíríà? Kí ni ipa wọn? Ìbéèrè tá a máa bira wa léèrè rèé. Kò sẹ́ni tó ń fẹ́ wàhálà. I have many things that I can do if I want people to know me. Ó yapa. But ìjà yìí táwa ń pè ní táyì ló bí ìjà yìí. A gbọ́dọ̀ já, a gbọ́dọ̀ pariwo ẹ̀. We must. Ẹ wá ní ká lọ sinmi pé ṣèbí dáàdi wa ti di president. Ọmọ Yorùbá ni president. Ọmọ Yorùbá ni custom. Ọmọ Yorùbá lélẹ̀, ọmọ Yorùbá ni tọ̀hún. Would that solve our problem? Ẹ jẹ́ kí n gbé. Even Akpabio is from South. What are we talking? Ẹ jẹ́ n gbé Yẹtí Queen wọlé jàre, èèyàn mi pàtàkì, màmá mi tòótọ́.
Okay. Sorry. Okay. How can you search your ELT? Yes. Máa ń yẹ ti kún ẹ má bínú ẹ ní sùúrù fún mi o máa gbé ojú wọlé sìn. Ó ní pé wọn ò sí pẹ̀lú wa mọ́. Wọ́n bá wà pẹ̀lú wa màá rí wọn. Ìyá tí kún yẹn ẹ̀ sí pẹ̀lú wa tẹ bá wà pẹ̀lú wa màá rí yín. Yeah, sure. Màá rí yín. Wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ayé ti tẹ̀lé kí n indirect. Ẹ má bínú o kàn fẹ́ kẹ́ gbọ́ explanation from my mummy. Bóyá ká back down báwọn kan ṣe sọ tàbí ká continue láti jà ká gbára wa. It is now or never. It is now or never. Ọgbọ́n òfin tán láyé wọ́n wà lọ sọ́run tí ò bá ti àwò. Yẹ́tì máa pè yín ní WhatsApp sọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ speaker ẹ̀ má wọrí. Yes. Let me call you on WhatsApp so that
ẹ má bínú gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá, ẹ má bínú rárá, ọ̀dọ̀ àwọn tá à ń lo kíní wọn ní mistake ti wá, so ẹ ní fi ṣe ìbínú sí wa. Màmá wa fẹ́ bá wa dá sí ètò, àti gbé Yẹtí Queen wọlé, wọ́n fẹ́ bá wa dá sí, so Yẹtí Queen ẹ bá wa gbọ́ sókè o lórí ọ̀rọ̀ tí a ti ń sọ lọ, kí lẹ àlàyé tẹ́ ẹ rí sí, kí lẹ fẹ́ bá wa sọ nípa ẹ̀. À ń gbọ́ yín, ẹ sọ̀rọ̀. Ní ọdún tí ó gbọ́ ẹni Mukafan, wọ́n tó ti bá ní ọ̀fun Igbo nǹkan tẹ̀ sọ yìí. We shouldn't be new to each and every one of us. We have bad leaders. And one go ní problem. I just think so fún Yorùbá. Including myself, from Yorùbá lẹ́nu tó ń bá sọ̀rọ̀ wípé major problem tẹ̀ ní òun àwọn leaders ẹ̀yìn. Ẹni tí wọ́n ra àwọn àbí ìkọ̀kọ̀ ló ṣílẹ̀ kòkò fún àmì ìtọ́jú ráyè wọlé. Wọ́n máa ṣílẹ̀ kòkò fún wọn. Àmì òdìdí wọn lè wọlé. Náà nígbà tí wọ́n bá gẹ̀dọ̀ kọ́ sọ pé àwọn tó pa àwọn tí ìwé àwọn ambitions nǹkan àwọn Yorùbá ṣe. Ọ̀sẹ̀ àwọn bàbá fẹ́ràn bàbá wọn fẹ́. Wọ́n máa ṣe àwọn Fúlàní dé ojú. To change court. But the thing is, you have responsible leaders by encouraging these people. Wọ́n lọ àti bára wa dé ibi tá a bára wa dé. Àti pé ju gbogbo ẹ̀ lọ ní ìfowópamọ́ ọ̀pá wálé náà ló tún pọ̀ jù ojú kòkòrò èmi nìkan tèmi nìkan. So now I'll be honest with you. Ó bẹ̀ pé àwọn tó wà nílé wọn ò mọ gravity nǹkan tó ń lọ. I'm going to be quick. Nigeria is dead. I'm going to sit down here and gbọ́ about King over and over again. Ẹ continue ọ̀gá tó ṣe pé Yorùbá jẹ́ ìran tó fi ṣe sọ pé ọba yìí jẹ́ ti pọ̀ jù. 70% ni ò dá 30% lásán ló dá. Ọba yìí jẹ́ ojú kòkòrò. Okay, now nǹkan tí mo ṣe ń sọ pé Nigeria dead bóyá ká bá tún tí wọ́n tún sọ ilé discovery and this is a new discovery. Bóyá tún jẹ́ kí wọ́n tún máa ń tún ká everybody ká wọ́n jí àwọn tó ń sùn. Now mo ṣe ọmọ activities ní Benin Republic. Ẹjọ́ mẹ́ta mo fẹ́ mọ̀ ọ̀kan tó ń lọ because everybody is fed up of Nigeria. I personally now decided I am going to leave Nigeria for good. Mi padà lọ sí ìlú ọmọ ọ̀sẹ̀ tí ìgbòho gbọ́dà. Wọ́n lè ṣe irú kan bẹ́ẹ̀ yẹn àwọn àǹfààní díẹ̀ kan tí mo lọ ṣe. Anything is mi ṣe máa relocate nǹkan tí máa ṣe tí mo fẹ́ gbé. Now I'm not going to dispose all that food but díẹ̀ ló ti sọ kí n lè fi jí nǹkan sùn. Currency Nigeria ó ju currency Benin Republic lọ. Pàápàá tẹ́lẹ̀. Ọmọ tó Benin Republic dáadáa. Bẹ́ẹ̀ni. Ó strong dáadáa. But to my surprise, ọgbọ́n Nigeria ṣe ló ń ọ̀sẹ̀ àpọ́n bí ìbádùn rẹ̀ sí lójoojúmọ́ mi. Àti fún 3 months or 2 months, 4 months time, ọgbọ́n Nigeria wọ £1 to 2,000. £1 to 2,000 naira. Yes, of course. Ó ti ń roko lọ́bẹ̀. Ó kù díẹ̀. Mo wá change owó. Tí máa ń sọ fún yín pé mo change $1 million ló wà to free 400,000 from Benin Ìṣẹ̀fà. $1 million naira. Kẹ́wọ́ bí tí ayé Nàìjíríà ti bàjẹ́ dé. Ó ti wó. Bí mo ṣe parí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ní fíìmù, $1 million naira Nàìjíríà ó tún ti drop sí bí 300,000 naira, 350,000, 300. Selfa. Now. Ọmọ olùkọ́ ẹ̀ máa ń dọ́gbọ́n nǹkan tó mọ mí ìlà. Ó yé mi, ẹbí mi ká lọ gbogbo ìgbà ni ó yé wa. Ẹ wo bí ayé Nàìjíríà ṣe bàjẹ́. Now, this is another discovery.
fún ẹ̀yin tẹ́ bá sùn because I will be honest with you 70% àwọn ọmọ Yorùbá ló ti ní skọ́ńskọ́ń ẹni ọmọ mi ní skọ́ńskọ́ń wọn ọ̀nà náà mọ́ àní láti máa pọ́n nǹkan tó bẹ̀rẹ̀ ẹ̀ka pọ́n ẹ má pọ́n démọ́ tó ṣe fún wọn lé náà ẹ ti ń fi tọ́ọ̀kẹ́ wọ́n lò bẹ́ẹ̀ ni pé ẹ bí àwọn ẹ fi wọ́n lẹ̀ ní láti jẹ́ kí àyè jẹun this is new discovery ibi tí mo ti ń ṣe assignment ni kiri mo ti ní gbogbo àwọn agent tí mo ń lò wọn ní àwọn ṣẹ́wọ̀n àwọn agent lò àwọn agent ni ẹ̀mọ̀ mo ti wo èmi wọlé dáadáa àwọn ọmọ ìbùn yẹn tó ṣe pé ẹ̀mọ̀ àwọn bẹ́ẹ̀ republic tó ṣe pé wọ́n mọ̀lẹ̀ dáadáa nígbà tí mo ṣe discovery mi ibi tí mo ti ń ṣe iṣẹ́ ìmọ̀ pé wọ́n á lọ ní pàtó ìkọ̀kọ̀ lọ nǹkan tí mo discovery Nigerian politicians mọ̀ wípé Nàìjíríà ti bàjẹ́ one Nigerian politicians mọ̀ pé ogun máa bẹ́lẹ̀ at any time Nigerian politicians mọ̀ wípé gbogbo nǹkan tó ń lọ ní Nàìjíríà wípé kò dáa three ṣùgbọ́n tí ọ̀kọ̀ọ̀kan tó lè lé wọn kúrò bíbẹ̀ yẹn ogun nìkan ló lè lé wọn ló lè bàjẹ́ lẹ́nu wọn nígbà kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ bàjẹ́ lẹ́nu àwọn. Specific now nísìnyí àwọn Yorùbá leaders ni wọ́n fẹ́ fọ́n leaders ni wọ́n fọ́n tẹ́ Yorùbá politicians. Ó yẹ gbogbo àwọn Yorùbá ló ń gbọ́ yín ó yé wọn tẹ̀sán yé wọn. Nísìnyí wọn fẹ́ jẹ́ ká gbàjẹ́ wọn mọ̀ pé wọ́n máa dúró already láti wait till the last minute tí gbogbo ẹ̀ máa ṣe tó máa dàrú náà tó jáwọ́ tí kòkò bá àti wọ́n ti wà di kámi pé àwọn oníkùnlẹ̀ tó ibi táwọn ti ń rí jẹ àwọn nìyẹn and this is what they are planning. Ìjẹ́ mọ̀ pé ibi táyì ti ń pariwo èmi nìkan ló kàn àwọn ẹranko tó ń pariwo èmi nìkan ló kàn ìjẹ́ àwọn kó gbogbo àwọn èmi ló kàn yẹn àwọn politicians yìí gbogbo wọn ti lọ́ra dé síbẹ̀ nì. Wọ́n tún ti kọjá lọ bẹ̀rẹ̀ wọ́n tún ra lé wọn ò tẹ̀ fẹ́ kọ́lé sílẹ̀ Yorùbá mọ́ tó gbẹ̀ lámọ̀ à ń rí. Ó sọ fún ilé wọ́n ti ẹ̀yìn pariwo èmi lọ́kọ̀ ẹ̀yìn ẹranko tó pọ̀jù ìwé ìṣàkóso gbogbo ọmọ Yorùbá àti 70% ọmọ Yorùbá ti ní kọ́ńkẹ́ lórí ẹ̀ ti wo èmi lọ́kọ̀ àwọn tẹ̀ ń pariwo èmi lọ́kọ̀ yẹn ti fi wọ́n ti já yín náà wọ́n ti rẹ́ẹ̀dì pé tẹ bá máa kú kẹ́kú sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé ogún wọn bẹ́lẹ̀ wọ́n ti lọ pèsè ẹ̀ka ara wọn lẹ̀ ọ̀pá lọ kiri African findings mi ni ó kọ́ ẹ̀rọ pé kíkà ara rẹ̀ lọ mo fi discover yẹn gbogbo wọn ti wá lọ ìjẹun báwọn agent náà lọ gbò wọn lọ́kọ́lé lọ ilé ẹjọ́ ká ṣe lọ́ọ́ ra nítorí pé wọ́n ti mọ̀ pé náà ti bàjẹ́ ó ti fẹ́ bá àdúgbò ká lọ nìyẹn. ọmọ lúkà kọ́kọ́ ti ibi tí wọ́n fi ń bá kára mi rí kiri tó ti kọ́ pé àwọn ọmọ Ìgbò wọ́n ti kú ìdílébò wọ́n ti pọ̀ kúkú wọn gbalẹ̀ lọ ṣé náà wọ́n fẹ́ gbé kò mọ yín lọ́wọ́ wọ́n ti gba tọ́jú owó wò tán. Àwọn pọ̀ àwọn ọmọ Ìgbò ti pọ̀ ní pọtulóbò gidi wọ́n pọ̀ ní Kútọ́nù wọ́n ti gbà. Àní kó bí ti ta pé máa ń ṣe fídíò kọ̀ lọ́wọ́ mo ní ìmọ̀ wọn ní ẹ̀ máa ń pẹ́ bí wọ́n ṣe láì àwọn Ìgbò tó. Mo ní èmi náà nínú wọn mi nà mo ní kọ́ wọ́n dẹ̀ nà wọ́n kúrò mi. Àwọn Yorùbá tí mo fi sọ̀rọ̀ mo kọ́ nà wọ́n pọ̀dẹ̀ gbọ́dọ̀ gbélé yẹn fún wọn. Wọ́n nà wọ́n kúrò bẹ́ẹ̀ ṣé wọ́n ní o. Wọ́n ní wọn. So àwọn ọmọ Yorùbá ibẹ̀ yẹn náà wọ́n ẹgbẹ́ bàjẹ́ bẹ́ẹ̀. Mo ṣe rí àwọn ègùn àwọn tó wà ní tọ́ àwọn tó pa yẹn. Bẹ́ẹ̀ni. Wọ́n gbélé fún wọn ọmọ àpàlù gbélé fún wọn. So pọ̀tùmọ́bò ti kún nísìn wọ́n ti kún àwọn Ìgbò kìí ṣe tírèkì dìde kẹ́gbọ́n bá ṣe kó lè pèsè fún ọ̀padà náà lu wọn àjàṣẹ́ náà ń lọ lóòrò gbogbo wọn kú sí mo fọwọ́ báyà nǹkan tí witness fún ara mi ní báyìí mo ní kọ́ ọmọ mi ò gbà wọ́n ti pọ̀ wọ́n.
Tẹ́ bá wà desperate. Tẹ́ bá bọ́ síta, mo ti sọ wípé revolution ló máa ṣe kìíní. Tí gbogbo yín bá já síta, gbogbo àwọn wèrè tẹ́ rí yẹn, wọ́n á kúrò lò. Mo ti sọ fún yín tẹ́ bá lọ́ọ́ fọkàn sí pé tó gún abẹ́lẹ̀ nínú yẹn, wọ́n fábọ̀ lórí ìbò. Irọ́ ni gbogbo àwọn leaders tẹ́rí yẹn, wọ́n ti mọ̀ kó máa arrest àwọn. Wọ́n prefer control sí African country. So, think of it ẹ̀rọ dáadáa, nígbà tó bá bẹ́lẹ̀, orúkọ àti ìmọ̀jọ fún ní ara fi ẹ̀mí. Ìgbà tó lọ ṣiṣẹ́ fún wọn sí. No, kò sí nǹkan tí kò wọ́n ti pè ayé lẹ̀ fara wọn. Mo ń sọ òótọ́ ìsìn, wọ́n ti pèsè ayé ara lẹ̀, wọ́n ti fún gbé. Tẹ́lẹ̀ láàrin òwe ìgbò ìbò gbogbo ọmọ sálọ. Irọ́ ni ó mọ̀ kọ́ máa tètè láwọn kó. Èmi wá fi wọ́n fi àwọn náà ti wà determined pé wọn ò ní jẹ́ káwọn western countries lẹ́wọ̀n àwọn kó. Ẹ wo wọ́n fi former president of Egypt. Ẹ ní bó ṣe close pẹ̀lú America. Ẹ wo ìgbà tí Arab Spring jẹ́ tó ṣẹlẹ̀ ní Egypt. Ìgbà tó di kó fẹ́ dogun ẹ ní kan tó tètè ṣe wọ́n tètè ayọ́kúrò. Wọ́n ṣe pàdé tètè tó ní kan tó ṣe fún nínú prison ni máa yẹ kú sí. Bẹ́ẹ̀ni, wọ́n yanjú ẹ̀. Àwọn kan tó ṣe fún president Tunisia pẹ̀lú bó ṣe close mọ́ France tó. Ali bó ṣe close mọ́ wọn tó ẹ̀rí pé last minute wọ́n yọ kí ẹ̀ ní díẹ̀. Ẹ̀wọ̀n gàdí iṣẹ́ wọn pé yẹn náà tún close mọ́ wọn díẹ̀. Ẹ̀wọ̀n kan tó ṣe fóun náà gbẹ̀yìn. Èmi máa ń sọ nísìnyí pé ṣẹ́rí gbogbo àwọn ọdún títà tẹ̀lé wọ́n lè close mọ́ wọn sí torí nǹkan tó ṣì ní gbà. Ọjọ́ tó gún bá bẹ́lẹ̀. UK ò ní fẹ́ pé it's over 200 million people kan wá flood ìlú àwọn. Nísìnyí ẹ̀tẹ̀ tí pọ̀ ẹ̀wọ̀n wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dáhùn yẹn padà sílé. Wọ́n ti ń dáhùn yẹn padà sílé ń pè. Gbogbo ẹ̀yin tẹ́ wá tẹ́lẹ̀ wá ṣiṣẹ́ kíní kan ló gbé yín wá sponsor. Gbogbo wọn yẹn ń sìn wọ́n ti ń tàn wọ́n lọ sí home office. Ìwọ tí sísè bá ti fẹ́ tán wọ́n ti ń tàn wọ́n lọ ọ̀dà ibẹ̀ lọ́wọ́ tán wá. Ẹ̀yìn bá jẹ wá ibẹ̀ lọ́wọ́ wọ́n ti ń gbé wọn lọ. Nǹkan tó ń lọ lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. Ok, wọ́n ti mọ̀ pé tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ kò lè pẹ́ ìlú àwọn ọ̀fẹ́ tó 200 million kó wá flood ìlú àwọn. Nígbà tó wá ti flood ọ̀gbìn ayé ìyẹn tó ní bẹ́ẹ̀ nǹkan tó ṣe rí lára náà ṣe fi wọ́n lẹ̀ tó ọ̀pọ̀ tí kí wọ́n bọ̀ ṣe kọ̀kọ̀tọ̀ lé wọn. Ọjọ́ tí mo rẹ̀ bá dàrú tó bá di cross wọ́n á nílé gbogbo àwọn leaders àwọn náà ti mọ gbogbo ẹ̀ wọ́n ti prepare lẹ́fún. So what I'm trying to say is these people are organized. Our politicians we are well organized. What citizens are more potential. It's entirely up to you. Anybody want to finish that job? Ẹ bá dúró pé dídà kan máa ń gbà yín, ẹ máa kanra yín, ìyá ní á jẹ. Bóyá torí ẹ̀gbọ́n náà ṣe lò wọ́n lò wọ́n bí pàṣẹ, wọ́n lò wọ́n àpàṣọ fún yín. Ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ ọlọ́dọ́wọ́ nìyí pé. Ọlọ́run ló àwọn politicians àṣọ. Ẹ ṣe màmí. I will have to bring you back for the program next. So àwa ní ká máa tú gbogbo ẹ̀ lónìí. So mo máa create time tí mo sì máa gbé yín wá. Láì tí àwọn ọmọ Yorùbá tó ṣe ń jó tó ṣe ń support. Bẹ́ẹ̀ni. Because Tinubu máa lọ. So my hope this will help, that's my new discovery. Ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ síbẹ̀. Ẹ má tẹ̀yìn máa sọ̀rọ̀ ẹ máa fún mi ní time ẹ sì máa wá bá wa tún ọ̀rọ̀ yìí sọ. Because ségesège tí nẹ́tíwọ̀kì yẹn ṣe lé ní kò jẹ́ kí ó tẹ́ mi lọ́rùn bí mo ti fẹ́ káwọn èèyàn gbọ́. So I will call you and you will schedule a time kẹ́ máa padà wá láti wá bá wa sọ̀rọ̀ yìí dáadáa. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. God bless you. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá bọ̀rọ̀ ṣe rí lẹ́gbọ́n yẹn má bínú sí wa. Kí ni nẹ́tíwọ́ọ̀kì yẹn ló ṣe ségesège àfòlò adé kò jẹ́ ìjẹ́mọ́ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ìrọ̀lẹ́ pa ẹ̀yin ìránṣẹ́ Sátánì ìrọ̀lẹ́ pa ẹ tọ́ra yín jẹ ni tọlọ́run làṣẹ tọlọ́run lògo ẹ kàn tara yín ni a ti sọ eléyìí tá a fẹ́ sọ. Mo fẹ́ rándọ̀pù fún yín mo sọ fún yín mo ní Ìgbòho sọ̀rọ̀ gbogbo àwọn tó pariwo ìtí Ìgbòho sọ fún yín gbogbo yín ti mọ̀ ọ́n. Ìgbòho ọ̀rọ̀ tó sọ ni mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan ipe ṣé nítorí pé àwọn èèyàn wa ti di president wọ́n ti di ipò eléèmú di tọ̀hún pé ṣé ìyẹn lè dá gbogbo ìyà tó jẹ Yorùbá ó lè dá padà wálẹ̀. Ìgbòho ní lẹ́yìn ọdún mẹ́jọ dáàdi wa ń kọ́ ìbò la fẹ́ fojú sí. Ìgbòho wá parí ọ̀rọ̀ ẹ̀ wípé
ní tí òun ò ní dẹ̀yìn àfi tí Yorùbá bá fọ́ lóko ẹrú. Ọmọdé ẹmọ ní gbogbo yín ó ní ẹ lọ fọkàn yín balẹ̀ pé kò sí kan tó ń wá látọ̀dọ̀ yín ju pé kẹ́ ẹ dúró lódindi, kẹ́ ẹ dúró nínú ìfẹ́, kẹ́ ẹ dúró nínú ìṣọ̀kan, kẹ́ ẹ jẹ́ kí a fi ìfẹ́ kan kọ̀ọ̀kan ìṣọ̀kan ká fi ja ìjà yìí. Ó dùn mí pé nẹ́tíwọ̀kì yẹn ò jẹ́ kẹ́ gbọ́n tí màmá tó sọ̀rọ̀ yìí sọ. Ó ti àṣírí ló tú o. Àwọn olówó yín tán sá lọ lóyìnbó tẹ́lẹ̀ wọ́n kàn ra lédà sọ́hún ni. Wọn ò tún lọ lóyìnbó mọ́ báyìí. Ó tún lọ́gbọ́n tán tún dá. Màmá yìí ó bọ̀ wá bá wa sọ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n forí wa ń fàgbọ́n ni o. Tẹ bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn, wọ́n forí wa ń fàgbọ́n. Wọ́n ti rí wa bí ọ̀tá, wọ́n ti rí wa bí èèyàn burúkú. Àwa ni ká jí, ẹ̀yin ni kẹ́ jíjí òdodo. That will be all for today. Ẹ jẹ́ kí n lọ take care ara mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ má bínú sí mi. Ẹ bá mi wò bẹ́ẹ̀, bá mi gbà bẹ́ẹ̀. Ọlọ́run àpọ́n gbogbo yín, àpọ́n nílé. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ kọ́ jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá. Jésù Olúwa wa, àmín.